ọmọdà ẹ wá ọ̀gbẹ́ni Súlè Tápà wáyé tó ti ẹ rí yẹn wáyé tó lè rárá ọjọ́ gbogbo bí ọdún ní kò ṣe ẹ mọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àwọn kojúmọ́ mo kí ẹ̀yin àgbàlagbà. Akojúmọ́ àsìkò ọjọ́ Sunday ni. A máa ṣe púpọ̀ láyé. A máa ṣe púpọ̀ láyé. Mojúbà kódà, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà ńtẹ́ Elédùmarè gbé ayé lọ́wọ́. Mojúbà lọ́wọ́ Olúbíkìyìn tó kọjá, mojúbà lọ́wọ́ Ṣẹ̀bíkìyìn tó kó wa, mojúbà lọ́wọ́ bàbá mi Ràmí Oṣù Ọlálẹ́ o. Mo káyẹ̀ ènìyàn mi mo fẹ́ bùn yín ní ìmùlẹ̀ àgbà kan lónìí, gbólóhùn ìmùlẹ̀ àgbà. Ìmùlẹ̀ àgbà gbólóhùn lásán ni. Kò ná wa lówó, kò ná wa ń sísì. Gbólóhùn lásán ni. Mo fẹ́ kí a jẹ àǹfààní ẹ̀. Kí ni àwọn nǹkan tó rọ̀ mọ́ ìmùlẹ̀ àgbà? Mo fẹ́ kẹ́ kó yé yín lónìí. Ẹlòmíràn tó máa ń dákọ̀ ìmùlẹ̀ àgbà létí rẹ̀ kò kẹlẹ̀ mọ ìtumọ̀ rẹ̀. Ọ̀nà tí ìmùlẹ̀ àgbà pín sí ó pọ̀ lóríṣiríṣi, ṣùgbọ́n ẹ jẹ́ n sọ mẹ́ta fún yín níbẹ̀. Ìmùlẹ̀ àgbà ó túmọ̀ sí àwọn ẹlẹ́yẹ, torí àwọn àgbà àwọn Elédùmarè gbélé ayé lé lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni téèyàn bá àwọn àgbà múlẹ̀, téèyàn bá já ewé á máa jẹ́ fúnyàn, bíyàn bá wé o kíyàn bá lo oògùn á máa jẹ́ fúnyàn, iṣẹ́ yàn á máa lọ déédé. Bí gbogbo ayé bá ń pariwo gbogbo nǹkan le yóò máa dẹrùn fún ènìyàn ni. Bẹ́ẹ̀ ni bíyàn bá ń lo ìmùlẹ̀ dáadáa, wàláhì tàláhì yín ò mọ rí àwọn àgbà lójú àlá. Kódà bí ìmùlẹ̀ téèyàn bá ń lo ìmùlẹ̀ yìí dáadáa tíyàn ń ṣe lóòrèkóòrè dáadáa, ó ṣe é ṣe kíyàn kan máa fi ojú hàn yàn lójúkorojú nílé ayé, nínú ayé tá a wà yìí. Ẹ má jẹ́ ká fi ìmùlẹ̀ ṣeré. Ìmùlẹ̀ yìí ẹ fi béèrè nǹkan tẹ́ ẹ bá fẹ́ lọ́wọ́ àwọn àgbà, wọn á ṣe fún yín. Ọkùnrin ló wà fún o, kò sí fún obìnrin. Ìdí tá a fi sọ pé kò dá kóbìnrin máa ṣe ìmùlẹ̀ ìyẹn pé bóbìnrin bá ń lo ìmùlẹ̀ àgbà tó bá lò wà láyà darapọ̀ mọ́ àwọn ẹlẹ́yẹ ni ò fi dá kí àwọn obìnrin máa ṣe. Àwọn ọkùnrin náà ni ló dára fún jù. Àwọn obìnrin tó bá wù kó wọ́n wù láti darapọ̀ mọ́ àwọn ẹlẹ́yẹ nìkan ló lè ṣe o. Báwo ni a ò ṣe ká mọ́ lọ jù? Ẹ jẹ́ ká wọ ìwọ̀ pupa. Tó bá di aago kan òru, ẹ jẹ́ bọ́ra sí òwò ọmọlúàbí. Ẹ jẹ́ lọ síwájú ta ilé wa. Ẹ jẹ́ ká gbé pupa lọ́wọ́. Tá bá ti débẹ̀, ẹ jẹ́ ká tẹ èjì ogbè sí ilẹ̀lẹ̀. Tá bá tẹ èjì ogbè sí ilẹ̀lẹ̀ tán, ẹ jẹ́ ká wá dẹ pupa lé orí odù tá a dá lẹ́lẹ̀ yìí. Ẹ jẹ́ ká mọ gbogbo lòbá, ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Ẹ jẹ́ ká ká ọwọ́ wa sẹ́yìn. Ẹ jẹ́ ká mọ ní pé oṣó mo kàn lẹ́ẹ̀mẹ́ta, àjẹ́ mo kàn lẹ́ẹ̀mẹ́ta, èmèrè mo kàn lẹ́ẹ̀mẹ́ta, èyí túpó tẹ́rẹ́ awolé alára. Ẹmu ni ẹ kọ́kọ́ fi múlẹ̀ ní ọjọ́ kìíní àná, ilẹ̀ ló fa ẹmu mú. Ẹ tún fi ògùrọ̀ múlẹ̀ ní ọjọ́ kejì, ilẹ̀ ló fa ògùrọ̀ mú. Epo tẹ́ fi múlẹ̀ lọ́jọ́ kìíní àná, tílẹ̀ kò lè mú, lèmi lágbájá fi bá yín múlẹ̀ lónìí o. Lónìí yìí o, gbogbo tí mo bá dè ẹ jẹ́ kí n mọ rí dè, gbogbo tí mo bá tú ẹ jẹ́ kí n mọ rí tú. Ẹ jẹ́ kọ́nà mi kó mọ gún régé, ẹ jẹ́ mọ rí bá ti ṣe. Ẹ jẹ́ kọ́nà mi kó mọ gún régé, ẹ jẹ́ mọ rí bá ti ṣe. Ẹ gbàdúrà dáadáa, ẹ gbàdúrà dáadáa. Tẹ́ bá ti wá wúre tán, ẹ máa tẹ́ máa ń pẹ́ gbóná yìí, ẹ káwọ́ sẹ́yìn o. Lẹ́yìn náà àwọn àmọ́ fi ara ńlá epo lẹ́lẹ̀ yìí. Tá bá ti lá tán, ẹ jẹ́ ká wọn wọlé, ẹ jẹ́ ká lọ sùn. Wàláhì tàláhì ìmùlẹ̀ àwọn àgbà tó dájú ni. Kò jù báyìí lọ. Subscribe sórí YouTube channel yìí, bẹ́ẹ̀ sì ni kó share rẹ̀ sáwọn ènìyàn kan lè jàǹfààní ẹ̀ o. Ó dàbọ̀ ná.